Ǹjẹ́ ẹ mọ̀ wípé a kì í júbà fìmọ̀ sínú kú? Òwe àwọn àbáwá mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn ni. Abẹ́rẹ́ ọ̀rọ̀ TV Pro, ìtẹ̀síwájú àwọn ọmọ Yorùbá níbi gbogbo. Ó túmọ̀ sí wípé èèyàn tó lẹ́bùn kan tàbí èkejì ṣùgbọ́n tẹ́rù ń bà á láti lè sọ síta, tàbí ó kàn tiẹ̀ wá kọ̀ kò gba ibi tí ẹ̀bùn yẹn wà, kò gbọ́ nọ́mbẹ̀ lọ, tàbí kírúfẹ́ níbẹ̀ jẹ́ àwọn èèyàn tó jẹ́ wípé ojú mọ̀ tì nígbà tó bá wà láàrin àwọn èèyàn ńlá, tàbí tó bá wà láàrin àwọn ọ̀pọ̀ èèyàn. A kì í júbà fìmọ̀ sínú kú. Olórin ni ọ́ ni, òṣèré ìtàgé ni wọ́n fẹ́ yàn láàyò, sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ àbí móhùnmáwòrán ni ọ́. Ẹ̀rù wa ń bọ̀ ọ́ tó bá ti rọ́pò àwọn èèyàn, ẹ̀rù ń bọ̀ ọ́ tàbí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá aṣáájú rẹ̀ wọ́n ń kó ọ láyà á jẹ, wọ́n halẹ̀ mọ́ ọ, wọ́n náà wá wò pé ṣé sì lè ṣiṣẹ́ yìí lọ mọ́, àánú rẹ̀ ń ṣe mí, mọ̀ jẹ́ ń kẹ́ẹ̀tì ẹ, mọ̀ jẹ́ ń mú ọ. Àìjúbà àfìmọ̀ sínú kú. Tó bá jẹ́ wípé Barrister olóògbé kọ́lọ́ ń fọ̀rùn kẹ́, ó fi àwọn àrà rẹ̀ sínú ni tí ò gbẹ̀bẹ̀ lọ, ayé ò bá ti mọ̀ ọ́. Tó bá jẹ́ pé Saheed Òṣùpá kọ́lọ́ ń lọ rẹ̀ mí ẹ̀ kó pẹ́ láyé, ó fi ìmọ̀ rẹ̀ sínú ni, kò sọ àbúgbàbọ̀ mí lọ, ayé ò ní máa celebrate, wọn ní máa sọ wípé ọba orin tó dé. Tó bá jẹ́ wípé sí Pasuma, ó jẹ́ ẹnìkan tí máa ń tijú, tí kì í gbìyànjú nínú iṣẹ́ tó gbé dání ni, ta ni mo máa pè lọ́gàá ńlá lónìí? Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ṣòwòṣòwò ńláńlá, tàbí àwọn olórin tàbí àwọn òṣèré tíátà tó jẹ́ pé wọ́n ti làmìlaka lónìí, tí wọ́n kì í ṣe kíni, tí wọ́n kì í bẹ̀rù tàbí tijú, táyé dẹ̀ ń celebrate wọn lónìí. Yóò tiẹ̀ mọ̀ wípé kí wọ́n tó lè celebrate ẹ, ojú ò ti kọ́kọ́ tì ọ́, ó lè bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n wọ́n mọ̀ fi ọ́ sí yẹ̀yẹ́. A kì í júbà fìmọ̀ sínú kú. Wọ́n fi ìmọ̀ tó o ní sínú, wọ́n fi sínú ìmọ̀ tó o níyẹn sọ́jáde kí káwọn èèyàn rí ọ. Wọ́n bá sí yẹ̀yẹ́ rẹ lónìí, nígbà tó bá yá àwọn tán sí yẹ̀yẹ́ rẹ náà padà gba tiẹ̀. Nígbà tó bá yá àwọn tí wọ́n ń bú ọ tán fẹnu ẹ̀ gan sọ̀rọ̀ rẹ wípé kí ló fẹ́ wí náà máa pàtẹ́wọ́ fún ọ. Àwọn yẹn náà máa celebrity, tán máa gbé àwọ́ọ̀dù ńlá fún ọ, tán máa sọ wípé lágbájá yẹn ó gbìyànjú, ó ya wèrè gan bí iṣẹ́ o. Bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn nígbà tán bá ti rí wípé èèyàn ò dúró. Ṣùgbọ́n tó o bá dúró, tó o fìmọ̀ rẹ tó o fi sínú, tójú ń tì ọ́, Ọlọ́run má jẹ́ á wà bákan náà. Bẹ́ẹ̀ náà ni a kì í kéyàgò fún ẹlẹ́sìn àná. A kì í kéyàgò fún ẹlẹ́sìn àná. Èyí tó ń bọ̀ lọ́jọ́ mi. Ẹ ǹlẹ́ o, Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Sọ́nàyà fi kú ní orúkọ tó jowó lọ. Abọ́ra tí kì í bọ̀kùn kà ní sẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Asá ò ní balẹ̀ kó gbé kó asín àwòdò òsì ní balẹ̀ kó gbódò yán. Olóògbé ojú bàbá egúngún alábala ló fún lásọ. Orin tán kọ́ tẹ̀lé gún lẹ́yìn náà ń pè ní ẹ̀sà. A kì í júbà àfìmọ̀ sínú kú. Wọ́n ti ju tó gbé dání o, wọn náà jẹ lọ tó bá yá. Ẹ ǹlẹ́ o, ẹ kú kalẹ̀. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire, ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifá Bùkọ́lá, Ifá mi ìgbèrè bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Ajagunmalè Ajagunmalè TV ló ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀ wá fi ràn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmàrè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kálọ̀ o, sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fẹ́fì ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí
Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀làlẹ̀ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹlẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ kò ti ṣe bẹ́ẹ̀. Abẹ́rẹ́ ọ̀rọ̀ TV Pro ìtẹ̀síwájú àwọn ọmọ Yorùbá níbi gbogbo.